fúlàní yìí mà níkà o ẹ̀gbọ́n ẹ̀ ló sápa nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan ní kwara. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kwara ti taari fúlàní darandaran ẹni 20 ọdún kan abubakar Ismail lọ sílé-ẹjọ́ májísírèètì kan nílùú ìlọrin lórí ẹ̀sùn pé ó ṣá ẹ̀gbọ́n rẹ̀ ishaq muhammad ládàá nítorí ọ̀rọ̀ tí kò tó nǹkan. inú ilé kan náà ni abubakar Ismail àti olóògbé ishaq muhammad ń gbé lágbègbè ọ̀fà níjọba ìbílẹ̀ ọ̀fà. ọ̀rọ̀ ilẹ̀ tí olùjẹ́jọ́ ń dáko sí ló fàjà láàrin àwọn tẹ̀gbọ́n-tàbúrò yìí tí ishaq fi dèrò ọ̀run lójijì. ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ yìí ló mú kí ishaq na abubakar ní pọ̀pá. lílù tí ẹ̀gbọ́n ọmọkùnrin náà lù ú ní pọ̀pá ló bí i nínú, kò sì ṣe méní ṣe méjì, níṣe ló wọnú ilé lọ. nígbà tí yóò sì jáde, àdá ló mú lọ́wọ́. abubakar kò fi àdá ọ̀hún wọn ẹ̀gbọ́n rẹ̀ wò tó fi bẹ̀rẹ̀ sí ṣá a lórí láti ẹ̀yìn títí tí ìyẹn fi ṣubú lulẹ̀. wọ́n sáré gbé ishaq lọ sílé ìwòsàn general nílùú ọ̀fà, ṣùgbọ́n kò pẹ́ níbẹ̀ rárá tí ẹlẹ́mìí fi gbà á. ní kété tí abubakar ti rí i pé ẹ̀gbọ́n òun ti ṣubú lulẹ̀ ló ti sá lọ sí ìlú bídà nípínlẹ̀ niger. ibẹ̀ náà ni wọ́n sì ti tọpasẹ̀ rẹ̀ lọ tí ọwọ́ fi tẹ̀ ẹ́. onídàájọ́ O.A. Bámidélé pàṣẹ pé kí àwọn agbófinró sì lọ́ọ́ fi abubakar Ismail pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n títí tí ìgbẹ́jọ́ yóò fi tún wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.